Aláròyé máa wí o. Ìbò ọdún 2027 ó sì wù mí láti ṣe igbákejì Obi - Datti Ahmed. Igbákejì ọ̀gbẹ́ni Peter Obi tí í ṣe òǹdíje dupò ààrẹ lọ́dún 2023 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour Datti Ahmed ti fìfẹ́ hàn wípé ó sì wù òun láti jẹ́ igbákejì Obi lásìkò ìbò ọdún 2027 ìyẹn tí Obi bá máa gbé àpótí ìbò lásìkò náà. Ọjọ́ Ẹtì Friday ọjọ́ 22 oṣù kẹjọ ọdún yìí ni Datti Ahmed sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ níbi ètò orí tẹlifíṣàn kan l'Àbújá. Datti Ahmed ní ó sì wù òun láti jẹ́ igbákejì fún Obi lásìkò ìbò ọdún 2027 ìyẹn bí ọkùnrin náà bá ní lọ́kàn láti díje dupò ààrẹ lórílẹ̀‐èdè yìí. Bákan náà ló ní ìbádá tí àtúnṣe àti àtúntò bá lè dé bá àjọ elétò ìdìbò INEC orílẹ̀‐èdè yìí. Datti ní bí nǹkan bá ṣì ń lọ déédéé láàrin ìlú tí wọ́n sì ṣàtúnṣe gidi sọ́rọ̀ àjọ elétò ìdìbò orílẹ̀‐èdè yìí, á wù mí láti jẹ́ igbákejì ààrẹ fún Obi. Àwọn ẹni tí èrò rẹ̀ bá papọ̀ mọ́ tèmi ni màá bá ṣe lásìkò náà. Mi ò ṣetán láti ṣe igbákejì ààrẹ fún ẹni tí èrò tirẹ̀ yàtọ̀ sí tèmi rárá. Ní ìdáhùn rẹ̀ sí ìbéèrè kan ló ti sọ wípé fún nǹkan bí oṣù mẹ́ta sẹ́yìn báyìí ni mo ti ń sọ wípé màá ṣe igbákejì ààrẹ fún Obi. Mo ní ìgbẹ́kẹ̀lé gidi nínú rẹ̀. Àwọn olóṣèlú méjì náà ni mo lè gbé ara lé dáadáa bẹ́ẹ̀ yẹn. Mi ò fẹ́ dárúkọ ẹni àkọ́kọ́ nítorí tí òun fúnra rẹ̀ kò tíì sọ wípé òun máa díje dupò ààrẹ ilẹ̀ wa. Ẹni kejì ni Obi. Síwájú sí i, Datti Ahmed ní kì í ṣe wípé Rotimi Amaechi kò dáa o tàbí wípé òun kò lè ṣe igbákejì rẹ̀ bó bá gbégbá àpótí ìbò ààrẹ lọ́dún 2027. Ó ní kò sóhun tó burú bí Rotimi Amaechi náà bá fẹ́ díje lọ́dún 2027 ṣùgbọ́n kò sí lára àwọn ẹni tí mo lè jẹ́ igbákejì rẹ̀.